kí n gbé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. Àkọ́kọ́ ntí mo ń fa pẹ̀lú àwọn èèyàn lẹ́ẹ̀kan tí ò jẹ́ tètè jáde láti àláti kọ̀ rárá yìí pé gbogbo zónù kọ̀ọ̀kan fárí kọ̀ọ̀kan bẹ̀ láti máa yọ ẹni tí ó máa sọ kalimatul iftitahiyya. A fẹ́ kí gbogbo wọ́n feel the sense of belonging. La fi ṣe bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ lágége ní láṣìá baba Sheikh Dawuda Afana ló ṣe kalimatul iftitahiyya wọn náà gbàgbé wọn nígbà tá àti wá múra lẹ̀ mo wá ní sẹ́mi ni mo wá múra lẹ̀ tí ò lè sọ tí wá ní kí n ṣe tí n bá sọ jákujàku ẹ má bù mí o tí n bá sì rí sọ ẹgbẹ́ lápá àti yóò ṣe nítorí bẹ́ẹ̀ akíra wa púpọ̀ níyà mọ́ríkàsì lójó níbẹ̀ bínúnà mọ́ríkàsì ọ̀jẹ̀ nkankan ìwọ tí wọ́n ń pè léyìn tá ń pè níbi kan ìyọ mọ́ríkàsì kó nú ọ̀rọ̀ rẹ kọ́ wá jáde kọ́ wá òògùn ọ̀sẹ̀ máa ṣe àfa àwọn sàábì kan nù wọn ló sọ báyìí pé a'azzanallahu bil islam walau talabna li izzata min ghayri al islam adallana islam la fi ní yìí o tàbá tí wọ́n ń wáyé mí ń bò mí tí ì sí islam ó dàbí pé àbùkù ó kàn wá ìyẹn ló jẹ́ kémi náà bóòlù láti sọ wípé a'azzanallahu bil markaz walau talabna li izzata min ghayri al markaz azallanallah. Ẹ jẹ́ kí gbogbo wa lọ mọ̀ yẹn dájú ká mọ̀ bí markaz sì jẹ́ ká mọ̀ bó ṣe rí ká wá mọ̀ bàbá tó dá markaz yẹn lè bó o lórí báwo bá mà wọ́n fún yín ní ẹ̀sánbù kan Libi tí ń ṣe mọ̀dáṣùn bí yóò lè mọ síìtì yẹn ní Libya ní Tripoli wọ́n á lọ ra à ń pè ní ṣẹṣuada wọ́n á lọ ra tíra ibi tí wọ́n wo tíra ní Maktab Muwari al-Islam fi Nàìjíríà wọ́n á gbà mú ìwọ́n á wò wọ́n á sọ fún ẹni tí ń tarí à ń pè ní hadha al-mu'allif ustadi ó ní anta kadhib ó wò mí mo ṣe eré ṣe ni mo wọ jeans mo wọ gbogbo irú ìwọ ló máa ní àlákọ pẹ̀lú irú bàbá yìí mo wá lọlé mo wá ṣe lọ mú fọ́tò wá mo wá ní fọ́tò ṣéèrè tí mo wọlé ó wá òun ní anta tilmizu akad limadha wajadtuka huna ta'allamta minhu wa lam taktafi bima ta'allamta minhu mo ní ó dáa bẹ́ẹ̀ wọ́n ní ká máa ṣe muwasala bí kulli makani yẹn náà mo wá bí àmọ́ muwasala tí mo wá ṣe bí ìgbà tí mo kàn wá sí rìásà ni gbogbo tí wọ́n ń kọ́ mi bí náà ni mo ti kọ́ lọ níbi tí mo fẹ́ lọ òun náà ní pé ẹ wo bàbá yẹn tí ń tatira ó wo pé muhalifu ni Sheikh Adam ẹni tó gbajúmọ̀ ni bóò ni wọ́n kínkín yóò ṣe wá jẹ́ tìlẹ́sù rẹ̀ níbi tó máa yẹ̀ dé ṣùgbọ́n àwa tá a ní Sheikh Adam oníwọ̀n bàtà máa yí wọn ìyẹn ló fà tá a fi ní lọ́dún ní a fẹ́ kí bàbá wa tí ó sì mọ̀ ha dúró kó bá tírìtì tọ́pìkì yẹn dáadáa a gbọ́dọ̀ ní wàlá òsibí ni wàlá òsibí omi ni pé ọmọ mọ́ríkàsì ní mi níbi tó ọba dẹ́ta wàlá òrẹ̀ náà ní pé n ti bá ń dùn mọ́ríkàsù kó máa dùn ọ́ n ti bá ń dùn mọ́ mọ́ríkàsù kó máa dùn mọ́ ọ́ kọ́ wa máa wà ń gbogbo ògbà yìí pé nǹkan kan ò ní ṣe mọ́ríkàsì yìí àti gbogbo ẹni tá a fi ń pè ní mọ́ríkàsì adánìkọ́ balẹ̀ ẹ wo bá a ṣe pọ̀ èkó ni wọ́n o àmọ́ ń jọ́ta bá fẹ́ ṣe mítìnì nìkọ́ balẹ̀ mọ́ríkàsì yìí tó ìkànnì ìlú wa gan alára àìríyìn èèyàn díẹ̀ là á máa rí tó ìkó gbogbo wa bá a ṣe pọ̀ yìí gbogbo yunifásitì náà ni wọ́n ń kọ́ tá à ń wá owó tá à ń rówó ń bò mí bí gbogbo wa bá dá 1,000 ẹnìkọ̀ọ̀kan náà ọmọ mọ́ríkàsì ń bẹ lẹ́kọ̀ọ́ yìí kì í ṣe 100 million ló máa tó bàbá ní 100 million lára wa taari lógùn taari ní Ọ̀yọ́ taari ní Kánò taari ní bòmí ìjà àti dá nǹkan wá sí ńlá wa tá a wà lásọ fún mùdírù ní nǹkan bí ọdún mélòó pé ẹ ṣàdúrà fún gbogbo ọmọ mọ́ríkàsì ká máa lówó àfẹ́ lọ pé ẹnì kankan níta kó wa bá ṣe alága bẹ́ẹ̀ ni ọlọ́ndẹ̀ ń gbàdúrà náà ará àta mélòó lẹ rí
láti lè jẹ́ ká mọ iyì bàbá tá a torí ẹ̀ tó kọ́ ń kéwú ó ní sábàbí wa bọ́lá ń bá tẹ̀ ti kọ́ apá àmọ́ kéwú ṣùgbọ́n nìkan ni ó jẹ́ sábàbí lórí ìgbà tó yẹ pé àwọn òbí tó bí wa ní sábàbí wùjúdì náà fi dúníyà tọ́lọ̀ wọn á sọ fún ayé pé ká máa ṣe dáadáa sí wọn ẹni wọn á ṣe sábàbí dáadáa wa ta nímọ̀ kí ló yẹ ká tó ṣe jàmọ́ àfi ká máa ṣe dáadáa sóńnà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ markas wọn ò mọ̀ ló fi dá sí pé n tí ń bá ń ṣẹlẹ̀ ní markasi tẹ́ bá béèrè lọ́wọ́ ọmọ mi alóhùn gbọ́ tí ń bá dé òde tí ń bá rí alọ́mọ markasi èmi ò rí ọrí ń bì í ó sì lọ ọmọ markasi ní ọ ìsọ ọmọ markasi ibẹ̀ ló ń ti gé o ń gba certificate mi èyí tí ó jà á mà pé bẹ́ẹ̀ ni á mà rí ọ níbí tí wọ́n bá ń ṣe nǹkan á mà rí ọ. mùdírù wa tọ́lọ̀ ń fi ṣe alákòóso tá a bá ní àlífà gidi ní àlífà uwa nítorí pé gbogbo ẹni tá a bá pè lálífà àfi kó máa ṣiṣẹ́ tí bàbá rẹ̀ ń bá ń ṣe kó sì máa le níjọ́ tí bàbá rẹ̀ bọ́lọ̀ ń bá ní kó tají ó tún wá wo bẹ̀ yóò ná èmi kí mo ṣe léyìí wọn náà ṣe léyìí àlífà nù tá a bá ní bẹ́ẹ̀ láàbí dá àlífà mà adá bàbá Shehu Habibullahi mà bẹ́ẹ̀ bí bàbá Ádámà bá jí tó jáde níbi sàárè rẹ̀ yóò ṣìnà gbogbo bíi torí yóò sọ pé ibi kọ́ ṣé bẹ́ẹ̀ mo fi bí sí ni ilé ìrùwá kù níbí bó ló ṣe tó ga báyìí gbangba yẹn kò sí ń bẹ̀ tẹ́ẹ̀fì ọ́fíìsì ẹ̀kọ́ àní là máa fi ṣe tá a fi máa sọ̀rọ̀ tí bàbá fi máa dáa nù ló ti wá di báyìí nábà ní àlífà tó fílẹ̀ ló ṣe jama inú rẹ̀ ó dùn pé mo ní àlífà gidi tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá wa ní khalifa a máa ran ibi lọ́wọ́ ni kó mọ̀ jásíkò nìkan náà ní ṣe kó jẹ́ pé àlífà wa ni àwọn ni wọ́n máa ràn lọ́wọ́ ìyẹn láàfin lè máa ṣe fáàrí níbikíbi tá a bá dé wípé bàbá wa lẹ́nu ọmọ mọ́ríkàsì nínú ọmọ kan kọ orin kan àsọ́tí ó kọ́ mo ní ẹ̀ ní kásẹ̀tì yẹn bí ká play ká tó bẹ̀rẹ̀ fáàrí Ádámà ni wá gbogbo àwọn èèyàn ńláńlá ló kà tó sì jẹ́ pé lóòótọ́ àwọn tó kà fáàrí Ádámà ni wọ́n irú àwọn èèyàn tí gbogbo wọn bá ń pé tá à ń ríra wa níbi tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ dákun ìjà ní bùkátà lọ sọ́dọ̀ ará àtàpé wá bá a lọ́wọ́ ń bí ní bùkátà torí ẹ̀ wọ́n á pè gbogbo àwọn ọmọ mọ́ríkàsì especially àwọn tá à ń bẹ̀ lẹ́kọ̀ọ́ ń bí á pọ̀jù gbogbo bòmíì lọ torí ọmọ Ògùn ọmọ ibi kan Èkó yìí náà ní gbogbo wa dìjọ wa tó bá dé bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká gara ẹ jẹ́ ká fira hàn pé mọ́ríkàsì ni wa àfáàní fáàrí Ádámà ni wa tó bá dárúkọ rẹ̀ yóò dárúkọ fáàrí Ádámà ni wa ìwọ̀n a máa dárúkọ ọkàn yìí máa ń gbọ́ àmọ́ tó bá dárúkọ àwọn ọ̀sẹ̀ eléyìí ṣe fáàrí Ádámà nítorí pé mi ò mọ̀ yìí pé mi ò rí rí ń bí mi ò mọ̀ ipa tó kó ń bí gbogbo àwọn àtàpè ní fáàrí Ádámà ẹ jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ hákàn ẹni tí ó sì dárúkọ náà ó náà ní padà di fáàrí Ádámà tó bá di fáàrí Ádámà yóò tún kọ́ míì tí ó tún fi eléyìí náà nìkan kí n tó wá dìde mo ṣàdúrà fún mùdírù wa wọ́n sọjọ́ bí lánàá kọ́nà jẹ́ ogun lẹ́nu kọ́nà kó dá wọn sí kọ́nà kó fún wa ní àlàáfíà Allahumma ya man yahabu aisha al-abadi li ahli al-akhirah ablahu umran tawilan madidan wa aisha mazidan fi afiyatika wa ridaka ya rabbal alamin Allahumma ya man yahabu aisha al-abadi li ahli al-akhirah أبله عمرا طويلا مديدا وعيشا مزيدا في عافيتك ورزقك يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين آمين. ẹ máa gbọ́ lọ́n tóbi dáadáa. a lè mọ̀ pé bóyá ọ̀rọ̀ tí wọ́n sọ yìí bá wa láàmú. ọmọ amẹ́ríkà tó bá wà bí bẹ̀rẹ̀ láti lè fún iná. bàbá wa ti já wá 1,000 naira. tọ́ba jẹ́ olóòtọ́ ìkọ́lá ń bọ̀ àbíjù bẹ́ẹ̀ lọ. bàbá wa náà wà kálẹ̀ yìí ó bẹ̀rẹ̀ fún gbogbo àwọn àjòkó ní àìtẹ́gù yẹn náà ọmọ amẹ́ríkà sì ní mí ẹlọ́jẹ́ bàbá ogun ẹ̀dá ọ̀gbẹ̀ ìyá bọ́ta ọ̀ya bísímìlà ọmọ amẹ́ríkà sì ní 1,000.
ọmọ Markaz ni mí 1000 awo bóyá wá sí yẹn ṣe o bóyá ọba wà láàmú bóyá ọba yẹn ká wa bàbá wa mọ̀ lẹ́nà Shehu Dawud Al-Fanda wọ́n yóò fún nìkan bá gègé ọlọ́jẹ́ mi yógún acting chairman wa ọlọ́jẹ́ mi yógún ewu àti ta gbọ́ sílẹ̀ báàmì ọlọ́jẹ́ mi yógún là ọlọ́jẹ́ mi yógún ẹwu bàbá akú fídí òsí ládùúgbò mọ́ ẹ̀kọ́ Ògùn stéètì gbogbo ẹ̀mí àtàwọn ẹ̀yẹ ìdájọ́ gbé pọ̀ ẹ má bínú ọmọ Markaz ni mí 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 Sàjé ọmọ Markaz ni mí bọ̀ ọmọ Markaz ni mí ọmọ àlọ́bọ̀ nígbà kí wọ́n kún wọn ti wà lọ́dọ̀ mi Markaz ni mí Markaz ni mí Markaz ti dára Markaz ti ló kọ́ bàjẹ́ lẹ́yìn bàbá wa apádà sáyidá kò ní bá gbogbo ọ̀yá àwọn ìbá sì ti dá lórí àti ti ló kọ́ lójú àlóyá kò ní bàjẹ́ lẹ́yìn bàbá wa apádà sáyidá kò ní bá gbogbo. بسم الله الرحمن الرحيم إنا أعطينا now ní ṣókí bàbá wa Rọ̀yísù Nìkábà ọlọ́njẹ́ mi yóò máa tàlàfíà ẹ ṣe 40 years fún tàṣíṣì lè kéwú pẹ̀lú ògbọ́rọ̀ ojúlé ẹ̀ ti ṣe é tì náà ọlọ́run ìjọba jẹ́ láìlẹ́ ọlọ́run àpapẹ̀wàlẹ̀ àpò wáta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa sọ ẹ̀dá kò jẹ́ mẹ́sàpù kàwà ìbí ó sì dùn mí nígbàtà wà ní lásù ní 2012 tó bẹ́ ṣe 60 years tó bẹ́ ṣe ọdún 20 years tí ṣáàdá ń papòdà àwọn academicians wọ́n wá há àwọn ìwé fún àwọn lecturers kọ̀ọ̀kan pé kí wọ́n wá participate nínú ìjókòó yẹn bàbá wa almarhum Dr. Murtada Fuzeri àwọn àánú àwọn tí wọ́n yàn ní University of Ilorin àwọn class wọn náà lọ́dún lọ wọ́n á bí lọ́wọ́ mi pé gbọ́dọ̀ à ń ṣe fẹ́ ní mo àlàfà ti dà lórí níjọ́ mi máa rò pé mo láìkì ṣe gàdá mo fẹ́ràn wọn mo wá ní pé ìfẹ́ yìí ò tó táwọn lẹ́yìn mo lè kó wa mo wá fi mọ́tò mo lóòdù tíra sẹ́yìn mo tún wá rọ̀ bá wọn kẹba mọbi náà wọn nífẹ̀ẹ́ ṣé ká dámú yẹn dé wọn kó tírà yẹn síwájú wọn tọ́ba ti mú tírà yẹn kan wọ́n kì í fi ẹ̀ wọ́n sì fàtí àkàn wọ́n ti kí wọ́n tún sì fàtí àkàn nígbà tó wá mú tírà yẹn kan tó wá sọ wọ́n ní wọlé sùgáàlì ìzàkúrìtù ànàlẹ́ àlórí yàtàmẹ́tàhún bẹ́ẹ̀ni akademi yìí na akitara mi ma yàtàmẹ́tàhún bẹ́ẹ̀ni lulẹ̀ àmà alìsìlámì yìí. àwọn oṣù àsọgbọnù tábà ní àwọn táwọn jẹ́ academicians àwọn ọmọ Sheikh Adamu ju àwọn àfa òní ní tá a máa ń pè ní abalẹ̀ lómi ìdílé ní fa Sheikh Adamu ní eléwu ńkọ́ ní nìkọ́bà ti Agége lásán a máa ń tẹ̀sí yẹn 1500 ọba níjọ mítì ni wa àwọn táàrí 215 bí ṣe káàkiri o baba Sheikh Dawud nọ bẹ n bọ tún yá baba Sheikh Dawud nọ da ẹjẹ àmà lórí ẹni kọ̀ọ̀kan wálé ẹni kọ̀ọ̀kan bó ṣe dàgbà tó yẹ lẹ́yìn o tún tẹ̀lé wa lẹ́yìn. àmà lórí ẹni kọ̀ọ̀kan tàbá dọdọ ẹ lómi ọ̀rọ̀ tí ó sọ sí wa kódà ẹ bẹ̀rẹ̀ gbókìtì. bàbá wa Rọ̀yísù Nìkábà ẹrọ jẹ mi yógún wàlá ẹni òsílẹ kò má ni nígbà mo dénú gbóyè mo tó mọ̀ pé jẹ́ aláwọ̀ ṣiṣẹ́ tàbá ti dálé kúlẹ̀ yóò tù bàdájà mọ́lẹ̀ yóò tù má rò pé Aságége ló gbè mí tẹ́lẹ̀ gbọ́dọ̀ tóbi dáadáa. kódà àbáríkà Sheikh Adamu ọ̀nà bírèdì Agége wọ́n ti báyìí bírèdì Agége bírèdì. gbogbo bí tó bá ní. bí tó bá ti dé àwọn èèyàn tó bá bẹ Sómólú tó bẹ ní Bàrígà wọ́n kò wá kó bírèdì wá wọ́n ní Agége. nítorí Sheikh Adamu ẹ̀dá kọjá ti kúrò láwùjọ kan sí bisimilayi. nínú àwọn tí wọ́n ti wà níkàlẹ̀ akí bàbá wa olórí àwọn ọmọ Ìlọrin ẹni Ṣéhù alájíwá Abdulrafi'u Adébáyọ̀ Yusuf olórí ọmọ Ìlọrin ẹni jẹ́ gbogbo wọn yìí ẹni Allahu Akbar ẹni Ṣéhù.
alájùwà Ibrahim Abubakri Rukunul Qadiriyya. àwọn ní Rukunul Qadiriyya ní biladi àwọn dà Rukunul Qadiriyya ní biladi Yorùbá gbóló àwọn dà afẹ́rí wọn sọ́wọ́ alájì ok alájùwà Suleiman Ali Al-Azali àwọn dà olóyin àwọn tí o bá ti ṣe kálẹ̀ máa ń pè mí ọ̀yà alájùwà Abdulfatahi Abdulrahim atún ẹ̀sìn ṣe àwọn dà nísìnyí báyìí a lọ sí Badagry. chairman Badagry Mrs. Rahmatullahi. alájàwà Rahmatullahi Akínọlá àwọn dà sẹ́ni ẹ farabalẹ̀ sẹ́ni ara tí bàbá wa sọ yẹn tí ó ká kúrú wa bá fẹ́ ṣe nǹkan tábà ní gbogbo àládà nǹkan ṣe nu wa wàláyé àti bàbá àti ṣe nǹkan yẹn à ń jà báyìí púpọ̀ ń parabọ̀. Sheikh Abdulgani. bàbá wa Sheikh Abdulgani ọpẹ́ ló yẹrú Sodiq chief imambo Ọláyímíká àwọn dà láti Lagos Island ok bàbá wa ni.